lélóko àti bàbá wa Délé Mohammed, bàbá wa Fẹ́mi Fani-Káyọ̀dé, bàbá wa Fáyọ̀ṣe, gbogbo àwọn bàbá wa wọ̀nyí, bàbá wa Aláwọ̀ Akálà, bàbá wa Wọlé Ṣóyínká, bàbá wa Ọbásanjọ́, gbogbo àwọn bàbá wa ẹkú bàbá yèyé aláṣẹ ìkejì. Àti bàbá wa Tájù of Òṣogbo, bàbá wa Olúbàdàn fún Ìbàdàn, bàbá wa Síkírù Àwùjalẹ̀, àti bàbá kẹ́yìn tó lọ́dọ̀ fún yóò, bàbá wa kí Olúgẹ́ ti sọ̀rọ̀ sókè. Adúpẹ́ lọ́wọ́ ààrẹ wa, ẹjọ́ adúpẹ́ lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn náà ti sọ̀rọ̀ sókè. Ẹ̀wọ̀n ẹ̀ sáfàrà báyìí. Ẹjọ́ sẹ́rí ẹjọ́ mọ fọlọ́ bẹ̀yìn ìfẹ́ kẹ́jẹ́ ká rí àwọn olórí wa kankan fún ilẹ̀ Yorùbá torí pé ẹ̀yin ò mọ ní mo fọlọ́ búra fún yín, mo filẹ̀ Yorùbá búra, gbogbo wọn náà kò dùn mọ́ wọn, àwọn náà ti wá já, wọ́n ti ń sọ̀rọ̀ sókè, àwọn náà ọ̀dẹ̀ ní gbà. Ẹ wo gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá tó ti sáré fòun lẹ̀ pé Buhari tó bá dán wò ogun ti dé báyìí, ó ti dé bá lọ gbogbo orí rédíò gbogbo ọmọ Yorùbá ń pé tẹ́ ẹ bá mú Ìgbòho yóò dùn. Ṣé ẹ mọ̀ pé Yorùbá ti dá? Ẹ wo bàbá wa Fani-Káyọ̀dé bó ṣe ń fòun lẹ̀, bàbá wọlé ẹ wo Fani-Káyọ̀dé ṣe ń fi òun lẹ̀, yéé dẹ̀ ṣe pé ń ṣeré ohun tí ń sọ, ẹ̀yin gbéra láti South Africa ẹ dé, brother mi gbé láti London, ẹ wo àwọn yẹn ti dé torí pé ìyàlẹ́ fi ń jẹ wá, ẹ ń pa wá, ẹ ń jí wa gbé, ẹ ń kidnap wa, ẹ ń ṣe yamayama lórí ilẹ̀ bàbá wa, ẹ ń rèpọ̀ àwọn àti wa, ẹ ń ṣe wá bó ṣe wà. Bàbá ló kọ́ wá ní fún wọn, àwí fún wọn tó wọn kọ̀ wọn ò gbà ó. Iná ni a bá fi kìlọ̀ fún wọn ní. Bó ṣe wà ń sìn. Kálukú gbàlú ẹ̀ lọ. Bó ṣe wà ń sìn. Enough is enough. So ẹ má jẹ́ ká rẹ̀ àwọn bàbá, gbogbo àwọn bàbá wa ń sìn. Ẹ wo bàbá Aláàfin ṣe ń sọ, ó tún ti sọ̀rọ̀ mí lẹ́nu, ó tún ti kọ lẹ́tà mí lẹ́nu, ó tún ti sign ẹ̀. Ọ̀ní ń bínú lórí ìtẹ́ bàbá rẹ̀ pé àwọn ọmọ ìtẹ́ ń pariwo Oòduà, òun gan lòun jókòó lórí ìtẹ́ Oòduà. Bẹ́ẹ̀ ni mo fi ajé àwọn ọmọ òun. Èyí tó ń dákẹ́ yẹn ti tó. Mo fọlọ́ ń búra òní sọ bẹ́ẹ̀. Sẹ́wọ̀n pé mo fọlọ́ òní sọ bẹ́ẹ̀ confirm pé ó ti tó báyẹn. Kèsì pọ̀ sọ lásán, ó sọ, ó tún wá gbé fóònù tó pe Buhari. Pé ìyá tá fi ń jẹ ọmọ mi, ẹ̀ ń pa wọ́n, ẹ̀ ń jí wọn gbé lórí ilẹ̀ bàbá, ó ti tó báyẹn. Kí làwọn ni mo dúpẹ́ fọlọ́run fún? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká dúpẹ́ lọ́wọ́ ẹ wá wòye àwọn àlùfáà, especially àfáà Ìlọrin yẹn, ní ìmúlùkọ àfáà ọ̀dẹ̀ ìdùn. Àfáà yẹn wé lọ́wọ́ ní bàbá yẹn fi òun lẹ̀, kí lẹ́sìn pọ́ bí sọ̀rọ̀ rí àwọn ọmọ wa ń ṣe àdúrà. Ohun tí àwọn àfáà wa ni tó lè ṣe nìyẹn. Ẹ wo iye àwọn wòlíì tó ti dìde, ẹ rí i pé Yorùbá náà ti ṣetán pé ìyàlẹ́ fi ń jẹ wá. Àwọn bọ̀dá wa máa kàwé, wọn ò rí ṣẹ̀ṣẹ̀, tó bá parí fẹ́sì wọn lọ ń gbọ̀kadà. Ṣé àwọn Fúlàní tó ń pa wá ẹ̀sìn wọn kàwé táwọn ẹ̀gbọ́n wa? Ó ti ẹ̀ kàwé rárá. Tí wọ́n bá wá kàwé táwọn ẹ̀gbọ́n wa bá kà tó ṣe gbogbo ẹ̀ tán, ẹ wà mọ dẹ́rù bà wá. Ẹ wá rí pé àsọ̀rọ̀ sókè àwọn ajígbé ọlọ́pàá gbé arrest him. Níbo? Gbé arrest him. Níbo? Nnamdi Kanu kìlọ̀ fún